káàárọ̀ o, ẹ káàsán, ẹ káalẹ́ níbi gbogbo tí ẹ bá ti ń gbọ́ mi pátá. Orúkọ mi ni Samuel Adémọ́lá. Èmi ni ọmọ wa, ọmọ ẹkùn, ọmọ òbùkúnrémi, ìjẹ̀ṣà tí ò jòbí, ojúlòró. Èmi ni ọmọ odù àpọ̀nàdà, ọmọ atẹ́ní àti ẹ̀ka, ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀. Èmi ni ọmọ lóbì kan wọ̀ tiriwọ́, èmi ni ọmọ lóbì kan wọ̀ tiriwọ̀. Èyí tí ó fẹ́ tẹni àwọ̀ sápọ̀ ẹ̀yìn, èyí tí ò fẹ́ tẹni àwọ̀ sínú igbó. Èmi lọ́mọ gèdègbé agbógungbòòrò adípọ̀npọ̀n lójú ogun. Tó ẹ káàbọ̀ sórí ètò yín, ètò wa èdè Yorùbá tí tá a máa sọ nínú èdè Yorùbá yìí tó jẹ́ ewì àkọ́mọlédè tó ẹni tó sì kọ ìwé yìí tó jẹ́ Dèbó Awẹ́. Tá a máa sọ nínú ewì àkọ́mọlédè yìí jẹ́ Aju Ra Wa Lo. Aju Ra Wa Lo, Aju Ra Wa Lo, Aju Ra Wa Lo. Tìjàkadì kọ́ rárá, àṣẹ Elédùmarè ni ọba tó dá aṣọ ẹṣin tó ṣe ní pèpè. Òun náà ló dá ìyẹ́ àkàlà tó ṣe ní bàgẹ̀bàgẹ̀. Tí ìgbà abẹ́rẹ́ tí ṣọkọ òwú kó tó yẹ tí ṣọkọ òwú kó tó ẹyọ ọ̀kọ̀ tí ṣọkọ ẹbẹ̀. Ìmọ́lẹ̀ ìràwọ̀ kò tó ti òṣùpá, ìmọ́lẹ̀ òṣùpá kò ṣeé fi wé tòòrùn. Ìgbà òréré kò tó ẹyọ kan àparò. À ń jù wọ́n kò ṣeé wí lẹ́jọ́. Ìjà ìlara kò tán bọ̀rọ̀bọ̀rọ̀. Ẹni Ọlọ́run bá ti gbéga kò ṣeé farawé, kò ṣeé sí ṣákọ. Díẹ̀ kọ́ ni bàbá fi ju ọmọ lọ, àti ẹni tó jù wá lọ àtẹni tó jù lọ. Elédùmarè ju gbogbo ẹ̀dá ènìyàn lọ. Tó èyí náà láti fi máa ṣe ẹnu ní dédé síbí. Tó ènìyàn ṣe ọlọ́bẹ̀ ṣe fún ẹ̀yin tẹ̀fìfẹ́ tẹ̀ fi wò. Mo dúpẹ́ pé ẹ ṣe púpọ̀ àtẹ̀yin tí ẹ fi àkókò yìí sílẹ̀ láti wo ètò tí mò ń ṣe. Mo dúpẹ́ gidigidi lọ́wọ́ yín. Tó pé ìpéjú ní aláfilà, tó bá ti jọ aláfilà ó bá di àkàràkà sí nǹkan. Tó ẹ tún pàdé wa lórí ètò yìí ní àkókò kan náà, ní ọjọ́ kan náà, ní orí ìkànnì kan náà fún àkọ́tún ètò míì. Orúkọ mi ò yípo padà, orúkọ mi Samuel Adémọ́lá. Ẹ má gbàgbé láti tọ subscribe button yẹn láti máa wo àwọn fọ́nrán mi tá a bá tún fi sí orí ìkànnì yìí. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí lórí orí ìbánidọ́rẹ̀ẹ́ Facebook wa @ademolatv @ademolatv+, olórí Instagram @ademolatv+. Ẹ lè tẹ̀lé mi náà lórí Facebook @ademolatv+. Ẹ tẹ̀lé orí ìkànnì yìí lórí Twitter @ademolatv+. So títí di ọjọ́ mẹ́jọ ká tún fi rí ayọ̀ ká tún fi pàdé ire kàbìtì.